Hi everyone, welcome to my channel. Ẹ ṣeun. Èmi ni ọba òrìṣà Ogun State Síkírù Odùlẹ́yẹ ọmọ Adélẹ́yẹ ọba òrìṣà Ogun State alias Òrìṣàdémiládé one and also Araba of Ìjẹ̀bú Ìṣíwọ̀. Ṣẹ́rí àkọ́kọ́ Ifá, ẹni tó bá jẹ Àràbà ọba ńlé Ifá ló ń jẹ́ bẹ́ẹ̀. Àràbà ni bàbá ẹni, abálábà ni bàbá ẹni, abáníwájú ni bàbá ẹni. Adífá f'Àràbà pàtàkì nígbà tó ń ṣàwórègbó Ẹ̀gbá. Wọ́n ní ta ni bàbá Ẹ̀ríwo? Àràbà ni bàbá Ẹ̀ríwo. Oyè ńlá ni ní ilé Ifá tí èèyàn bá jẹ Àràbà. Ọba òrìṣà kò sí oyè tó tún jù lọ mọ́ nídìí òrìṣà because wọ́n lè fi èèyàn jọba kó tún máa wà wúre. So ní pé ọba òrìṣà ó jẹ́ oyè tó jẹ́ pé all and all over ní ìdí òrìṣà. Ọ̀nà náà máa gùn ó máa jì díẹ̀ ìwà àníṣà ìfẹnubà. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìṣíwọ̀ tí a bí ní àdúgbò kan tí wọ́n pè ní Ládéwà ní ìlú Ìṣíwọ̀. Bàbá mi ló jẹ́ babaláwo, bàbá mi náà babaláwo náà ni. Débi pé ní ayé àtijọ́ tán bá bí ọmọ wọ́n á dá àtẹsẹ̀jáyé, wọ́n á mọ irú iṣẹ́ tó lè ṣe àti ìgbésẹ̀ ayé tó lè gbé. Ní ìgbà yẹn dẹ̀rẹ̀ kò sí ọmọ tó bá bí nílé wa tí wọ́n ní dá àtẹsẹ̀jáyé ẹ̀. Èmi fún ara mi náà mo yìí ṣe dì sí i. Tá bá bímọ tó bá ti dijọ́ kẹta á dá àtẹsẹ̀jáyé. A lè mọ nǹkan tó lè jẹ, nǹkan tí ò lè jẹ, irú iṣẹ́ tó gbọ́dọ̀ ṣe, irú ìyàwó tó gbọ́dọ̀ fẹ́ tó bá jọkùnrin, irú obìnrin tó gbọ́dọ̀ irú ọkọ tó gbọ́dọ̀ ní tó bá jẹ́ kìíní. So gbogbo ẹ̀ la máa mọ̀. Now gbogbo yẹn ni wọ́n béèrè bẹ́ẹ̀ tí nígbà tó wá di pé a ti wà ní kékeré torí inú ilé Ifá náà bí mi sí, kì í ṣe pé mo lọ kọ́ńtà mi ò wà wò ṣe. Bàbá ti ń kọ́ wa láti kékeré títí nígbà tó di 1960 ni mo ṣe freedom Ifá yìí lọ́dọ̀ bàbá tó bí mi. Ọdún náà ni mo tẹfá torí ọ̀rọ̀ Ifá àsọtẹ́lẹ̀ ni kì yóò lọ láìṣẹ. Ó dá mi lójú ó pẹ́ ó yá ó gbọ́dọ̀ ṣẹ. Àsọtẹ́lẹ̀ ni bí ọ̀rọ̀ Ọlọ́run. So 1960 yẹn náà sọ pé má lọ káàkiri o, ṣùgbọ́n ó di ìgbà tí n bá sì padà sílé kí n tó rọpẹdà. Amọ́rọ̀fà iṣẹ́ tí mo máa ṣe là iṣẹ́ Ifá ni pé babaláwo ni. Mo ní Ọlọ́run ò ní jẹ́. Mo sọ sọ́kàn ara mi, mo wà lọ́mọdé ńgbà yẹn. Èkó yẹn ó dàbí ìlú òyìnbó pé èmi kẹ̀ máa lẹ́kọ̀ọ́ pé mi ò dúró ń Jẹ̀bú máa lọ sẹ́kọ̀ọ́. So ìgbà tí mo dé Èkó mo bá ẹ̀gbọ́n ìyá mi lọ tó ń jẹ́ Àríyọ̀ Aróradé Goldsmith ni. Mo dọ̀hùn wọ́n béèrè, wọ́n fi mí sí ilé iṣẹ́. Mo ní iṣẹ́ panel beater ni màá kọ́. Mo ti ṣe freedom iṣẹ́ Ifá ńgbà yẹn o tí mo ti kápọ́n, that means pé èèyàn sáùkì. So gbogbo ìgbà yẹn mo bẹ̀rẹ̀ sí ní kọ́ iṣẹ́ panel beater.
ní ọ̀dọ̀ ọmọ ìlú wa tó ń jẹ́ Àyùbá ó yìí wà láyé ìsìn o kọ́lọ́n kó lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ gbogbo dáadáa tó ti ṣe sílẹ̀ kọ́lọ́n má bàjẹ́ torí ọ̀gá mi ni títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lẹ́yìn bàbá tó bí mi òun mo kọ́kọ́ mọ̀ lọ́gàá ó tún di lẹ́yìn yẹn mo lọ join army mo join ìgbà tí mo kúrò ní army mo join ní navy tí nǹkan yẹn bá ti dé báyìí máa kúrò bẹ́ẹ̀ máa ní mi ò ṣe mọ́ wọn ò dá mi dúró lẹ́nu iṣẹ́ o mo ṣe panel beater ní overland transport ní orílẹ̀ nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ mo wà ń bẹ̀ títí tí ngbà tó yá mo ní mi ò ṣe mọ́ mo kúrò ń bẹ̀ ó ṣáà bẹ̀rẹ̀ sí ní tìmí káàkiri ṣùgbọ́n ngbà tó di pé máa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí nǹkan burú kọjá síríà mo tún ń ṣeré jùjú simple super lórúkọ báǹdì mi ní Ajégúnlẹ̀ tí wọ́n dẹ̀ mọ̀ mí dáadáa nílùú Ìṣíwọ̀ ìbí mo ṣe ń sọ yìí àwọn èèyàn tó bá rí náà wọ́n á máa jẹ́rìí sí tí wọ́n ń gbà mí lélẹ́rẹ́ láti Èkó tí mo wá ń ṣeré bí ṣùgbọ́n gbà tó yá gbogbo ẹ̀ dorí kodò ni ní òrùjútu ẹ̀ kọ́rọ̀ mágùn bí wọ́n ṣe ní kí n padà sílé nìyẹn mo ṣọ́ọ̀tì ìtàn yẹn mo wá padà sílé ìgbà tí mo padà sílé mo ń ṣe iṣẹ́ Ifá yẹn ó tún yá nígbà tó rí pé ọ̀nà tún ó dàbẹ́ ni pé ó máa ṣí wọ́n ní olè ni mò ń jà pé ṣé Ifá yìí náà ni mò ń dá pé ṣèbí mo bá àwọn kan lù àwọn tí ọ̀rọ̀ yìí ṣojú ẹ̀ tó ìwà láyé wọ́n á máa rántí ọ̀rọ̀ yìí wọ́n ṣe fọlọ́pàá mú mi láti Ìgbẹ̀bà nìyẹn so Ọlọ́run dẹ̀ ṣe ẹni tó gba mọ́tò ẹ̀ ń jọ yẹn ẹni tó gba mọ́tò ẹ̀ ìpasẹ̀ olè náà ló gbà lọ bí bá ṣe ń sọ̀rọ̀ yìí ó jẹ́ olókọ mi sorúkọ ló papọ̀ ṣùgbọ́n oore tọ́lọ́run ṣe ń gbà yẹn torí pé wọ́n rí i pé ìyípadà ti bá mi wọ́n ní dájúdájú èmi ni mo ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ àwọn ti lù àwọn ọmọ ìlú wọ́n dúró tì mí o àti ààrẹ Agadagudu òun lẹ rí lórí ẹṣin nígbà tẹ́ ń bọ̀ tẹ́ wọ̀lú lọ́wọ́ òsì gbogbo wọn ló tẹ̀lé mi pé láyé ọmọ yìí ó ti o wọ́n ọ̀dà instrument fún mi níjẹ̀bú òde lọ́dọ̀ Bọ̀wálé instrument so ọ̀rọ̀ ti fàyè kò jẹ́ kí n gbègbà now mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí mo tẹ̀lé gbogbo nǹkan tí ó ti lọ tó ti lọ torí gbogbo bí mo ṣe ń ṣe yẹn mi kò sákòjọ mo ra mọ́tò wọ́n ní àwọn amúrọ̀bà ló wá ta fún mi léjìgbò mọ́tò méjì ni mo rà nínú oṣù kan torí nígbà tí máa bọ́fá lọ́dún mo sọ fún Ifá pé nǹkan tó ń tẹ̀ mí o kí nǹkan má ṣe mí kó má ṣe ẹ̀ kó má ṣe ọmọ o ṣùgbọ́n ní ọdún yìí tí kọ́sítọ́mà bá ń gbé mọ́tò tí wọ́n wá kọ́ bá tèmi ń ta tòótọ́ Ọlọ́run ṣàránṣe Volkswagen Ìjàpá níṣe ni ọkọ àbúrò mi kọ ṣe nìyẹn tó ra ìkọ́ tó ń gbé bọ̀ lónìí bàbá ṣẹ̀rí mọ́tò ẹ nìyẹn ó ṣe di méjì nìyẹn láì ń lọ́bì kankan màá kàn páàkì ẹ̀ síta ẹni tí mo ṣe lóore tí mo ta ẹran iléyá fún torí mo tún lọ ń rẹran nílẹ̀ Haúsá tí mò ń tà ní ìgbà iléyá ó ra ẹran kò rówó sọ ẹran 5 ló rà tó promise ń pò mọ́ wa tó mọ́ wa lọ parọ́ mọ́ mi ìgbà tí wọ́n dé wọ́n wá mú mi láti Èkó so mọ́tò yẹn wọ́n gbé lọ́bẹ̀ later wọ́n discover ẹni tí mo ra mọ́tò lọ́wọ́ ẹ̀ insurance tó gbé jáde wọ́n kówé wá nǹkankan wọ́n ní kí n máa lọ bọ́ ṣe láwùn nìyẹn pé àwọn olóyè ìríran ẹni tó ṣe iṣẹ́ yẹn ń kọ́ àtọ̀dọ̀ Ọlọ́run pé bó ṣe ń ṣe ni kó máa ṣe o gbogbo ìrírí yẹn ó pẹ̀lú nǹkan tẹ́mi pàápàá fi ṣọgbọ́n lénìí mo padà sílé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́yìn tí mo dé ilé tí mo wọ tẹ́tí wá bá mi òun ni mo kọ́ mo ralẹ̀ lẹ́kọ̀ọ́ ìkíní kejì ṣe náà gbà wọ́n dáwó mi padà o torí mi ò ṣèbàjẹ́ o kò síbi tí mo gbé tí wọn ò fẹ́ràn mi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìrìn àjò tí mo tẹ̀lé Ifá yìí ó gbè mí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ìgbárùnmalẹ̀
so bí ọ̀rọ̀ ibẹ̀ yẹn bó ṣe rí nìyẹn. Mi ò lè sọ, kékeré ni mo ti bẹ̀rẹ̀, mi ò lè sọ ọdún yẹn. Kékeré ni mo ti bẹ̀rẹ̀, wọ́n bí mi sínú ẹ̀ ni. Ohun Ifá la fi ń kọ́rọ̀ sọ nílé wa. Ó dẹ̀ wà nínú àwọn ọmọ tèmi náà. Gbogbo àwọn anybody tó bá mọ̀ mí mọ̀. Gbogbo àwọn ọmọ mi lọ́kùnrin iṣẹ́ tó ń ṣe nìyẹn. Iṣẹ́ ìdílé tiwa ní àdẹ̀fílẹ̀. Béèyàn bá ọkùnrin ọmọ ọdún 10, 15 nínú ilé ọ̀dọ̀ mi, Ifá ló bá. Èmi ni ọba òrìṣà Ogun State Síkírù Odùlẹ́yẹ ọmọ Adélẹ́yẹ.